Update of development. tó akíwa akúrọ̀lẹ́ akú ọjọ́ ìsinmi òní àti kíwa káàbọ̀ lẹ́ẹ̀kan sí náà fún ọjọ́ ìsinmi òní lórí ètò wa náà ní ilẹ̀ Yorùbá. Orúkọ tèmi ò yí padà, Òjó Bámidélé Ṣínà. Èmi lòjó Bámidélé Ṣínà, fantastic ọmọ àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ohun tá a bá ní lájọ́sàjọjẹ olùsí lọ ọmọ ọ̀lẹ́jogún ìbànújẹ́ ó rò pógún bàbá òun lòun jẹ́ ọmọ ọ̀lẹ́ òsè yá lówó. Orúkọ tèmi náà kò yí padà lẹ́ẹ̀kan sí Òjó Bámidélé Ṣínà. Joseph Akínwálé ọmọ ògbóló kò lè mí jẹ́ anointing ewì ní pàǹtàgbó wọlé lónìí. Bóyá anointing ló fẹ́ tì mí náà ló fẹ́ tì mí ṣùgbọ́n mo mú ìlú àti dára mi padà. Pé ìbí lọmọ lọ́fà mọ́jọ ọmọ abisu yóò kọ ìjàkadì lóró tọ̀fà. Ìjàkẹ́ tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí oṣooju tani nínú oko oṣooju òkòrò nínú oko oṣooju lábà kalẹ̀ láàlà. Ó bá dojú olóko ní sólóko bá làwọn ọmọ pínrin ọmọ láàrin ikọ̀ òpólọ́dún kan lálà dé ọ̀fà. Ògbólókun Joseph Akínwálé lórúkọ tèmi. A kú ìsinmi òní. A kú ìsinmi. Tí a bá rántí tí a bá gbàgbé tí a bá rántí. Bẹ́ẹ̀ni. A rí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ epo sísè ó ní a mú wá. Epo pupa sísè nílẹ̀ Yorùbá ó ní a mú wá ní ìjẹjọ. Ó túmọ̀ sí pé Apakeji rẹ̀ ni a mú wá lónìí. Torí pé níjẹ̀jọ a sọ fún wa pé ọ̀rẹ́ kí ni wọ́n bí wá ti ń ṣe epo láṣiṣẹ́ lé lórí níjẹ̀jọ. Táà lè sọ fún wa pé a mú wa dé Èpò Pupa ní ọ̀sẹ̀ yìí tí a rí gbogbo tí màmá wa tí wọ́n ṣàlàyé fún wa ní ìjẹ̀jọ ní gẹ́lẹ́ bí wọ́n ti ṣe gan-an. Torí àwọn ọmọ wa míì, àwọn àbúrò wa míì, àwọn ẹ̀gbọ́n wa míì, wọ́n kàn ń jẹ epo pupa ni. Wọ́n mọ̀ bó ṣe rí ẹlòmíì lè rò pé báyá epo pupa máyá nù lẹ̀ wọ́n ti ń wa epo bí wọ́n wa epo pẹtiró. Tó kò rí bẹ́ẹ̀ ọ̀tá ṣàlàyé gbogbo ẹ̀ lónìí ẹ̀ẹ́dì gbogbo rẹ̀ nínú fídíò wa. Tí ó sì yàtọ̀ sí ti ìjọba pẹtiró. Kì í ṣe rìfáínárì lóde yìí. Rìfáínárì náà ló náà aláàbò náà rìfáínárì epo pa. Bẹ́ẹ̀ni. Láì gbogbo rẹ̀ lónìí lẹ́ẹ̀kan sí akíwa àkó ìsinmi òní. Gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ torí pé ẹni tí ó bá lọ ló bá kú. Tí a bá gbàgbé tá a bá rántí níjẹ̀jọ nígbà tí màmá wa ṣàlàyé fún wa bí a ti ń ṣe Èpò Pupa nílẹ̀ Yorùbá. Màmá jẹ́ kó yé wa wípé nígbà tí àwọn akọ̀pẹ tí wọ́n bá ti kọ́ akọ ọ̀pẹ láti oko tí wọ́n bá ti akọ ẹ̀yìn láti oko tí Ọlọ́run ò jẹ́ kí á rí ndáàrò kó ba ndáàrò jẹ́ tí wọ́n sì gòkè tí wọ́n sọ̀kalẹ̀ láyọ̀. Wọ́n ṣá ẹ̀yìn yẹn wọ́n dẹ̀ kó ẹ̀yìn yẹn wá sí ilé. Tí wọ́n bá kó dé ilé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n yọ ẹ̀yìn yẹn kó nu ṣọṣọ. Nígbà bá yọ kó nu ṣọṣọ mọ̀mọ́ ní jẹ́ oyé wa pé nígbà yẹn ni wọ́n fẹ́ wọ́n yọ àwọn ìdọ̀tí kó bẹ́ẹ̀ wọ́n wá ṣe ẹ̀yìn yẹn. So nígbà bá ṣe ẹ̀yìn tán ni wọ́n kó lọ sí ẹnu ẹ̀rọ. Wọ́n lọ nígbà yẹn bá jiná tán wọ́n kó lọ sẹ́nu ẹ̀rọ. Mọ̀mọ́ lè jẹ́ oyé wa pé ní ayé pé àlọ́fọ́ ń bẹ àti oní ẹkù ní ìjẹ̀jọ yẹn ṣùgbọ́n àlọ́fọ́ gangan tí wọ́n ní ó dà pé ní ó gbajúgbajà ní ìsìn ẹlẹ́kùn wọn ní ẹlẹ́kùn tí ó ti olóògbà àwọn dédé náà jẹ́ ti dúró ní ẹ̀bùgbọ́n tí wọ́n àwọn mọ̀mọ́ náà ti wò pé wàhálà yìí ń pọ̀ jù tí ó ní àlọ́fọ́ yẹn náà ni ó dàbí pé ó wà lóde ní ìsìn tó bẹ́ẹ̀ jùlọ òun náà ni a sì mú wá sí ojú wòran wa lónìí tí gbogbo wa tí a rí bí wọ́n ti ń ṣe. Ǹjẹ́ Èpò Pupa wo la wá ń lọ lónìí o? Èpò Pupa kọ̀bọ̀ nílùú Fìdítì ládùúgbò Owódé. Ibẹ̀ ni ẹ ti máa pàdé wa. Ẹ já lọ. Ẹ kúrọ̀lẹ́ màmá. Ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín mà? Màríà Awólọ́wọ̀. Ẹ dákun ẹ bá wa ṣàlàyé ibi Èpò Pupa wo la wà yìí? Èpò Pupa nílùú Fìdítì. Ọ̀dà. Ẹ dákun ṣé lè bá wa ṣàlàyé bí a ti ń ṣe epo pupa. Kí la fi ń ṣe epo pupa? Àlàyé tá a lè ṣe ń bẹ̀ á lọ kọ ẹ̀yìn lóko. Ọ̀dà. Á kọ lóko. Àìkó òdì wọ̀jú. Bẹ́ẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn ibo ni ó ti bẹ̀rẹ̀ gangan? Níbi ẹ̀rẹ̀ ni ó gbé bẹ̀rẹ̀.
ibi ẹ̀rẹ̀. Ẹ̀rẹ̀ sísà. Ẹ̀rẹ̀, èwo ni ẹ̀rẹ̀ mà? Ẹ̀rẹ̀. Ẹ̀rẹ̀. Okay. So bó ẹ ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ò lẹ ṣe ń sà á. A mú ìrà kúrò nínú rẹ̀. Ok, ẹ máa mú ìrà kúrò nínú ìtọ́ jẹ́ ẹ̀yìn gangan. Ìtọ́ jẹ́ ẹ̀yìn, ìrọ̀ wà lọ́tọ̀, ẹ̀yìn wà lọ́tọ̀. Láti dà sínú àgbà. Màmá bò la máa ṣe dá ìrà mọ̀ sí ẹ̀yìn gangan tí a fẹ́ níta nílò láti fi ṣe epo yẹn. Ẹ̀yìn táì ṣe kò ní. Ẹ̀yìn ló pọ́n yìí. Ẹ̀yìn ló pọ́n. Ìrà ńkọ́ mà? Ìrà ni. Ìrànú. Ìrà ni èyí tí kò ṣe dáadáa ń bẹ̀. Ìrà lè tí ò ṣe tó ti dọ̀tí. Ok, á yọ ojúlówó. So eléyìí dàbí epo àti àlìkámà, á yọ epo sọ́tọ̀, á yọ àlìkámà sọ́tọ̀. Náà màmá, tí a bá ṣe tẹ́ bá fẹ́ gbogbo ẹ̀yìn yìí, tẹ́ yọ ìrà, tẹ́ yọ ògidì ẹ̀yìn kúrò níbẹ̀, àwọn ìgbésẹ̀ wo ló tún kàn táwọn máa ṣe sí ẹ̀yìn báyìí? Á dà sínú àgbà. Á dà sínú àgbà. Ẹ ṣé màmá. Ẹ kú iṣẹ́ màmá. Nígbà tí a sa ẹ̀yìn tán ní ibi tá a kọ́ dé yẹn, wọ́n sọ fún wa pé a máa da ẹ̀yìn sí orí iná ni. So afẹ́kẹ́ bá tán bá wa ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn wa tó wà nílé. Nígbà tí a wọ ẹ̀yìn tó àti wọ nísìn àti afẹ́ bàtà wọ afẹ́ bàtà afẹ́ nísìn àwọn àgbẹ̀ àdà sí Orí iná. Ẹ rọra o. Nígbà tí a ti da ẹ̀yìn sórí iná tó ń jiná lọ́wọ́, màmá ẹ dákun ẹ sọ ìgbésẹ̀ tó tún kàn fún wa tí a tún ṣe sí orí ẹ̀yìn yìí. lórí ẹ̀yìn yìí tí àgbá yìí bá ti kún àwọn àmú àpò àpò Okay. àfi àpò ìbò tó fi jiná Tó fi àfi jiná. àpò ìbò tó fi jiná Ó máa ń lò tó wákàtí mélòó kó tó di pé yóò jiná? ó ń lò tó wákàtí kan. Wákàtí kan. Nígbà tí ó bá wá jiná tán, kí tún ni ìgbésẹ̀ tó tún kàn lẹ́yìn rẹ̀? Bàbá tí wàá jiná tán àwọn àmú àwa lọ sí Ẹnu ẹ̀rọ. A fi tó wa létí wípé nígbà kan àìlo ẹ̀rọ tá a fi máa ń lọ ẹ̀yìn, pé kí ni a máa ń lò kó tó di pé à ń lo ẹ̀ kó tó di pé ẹ̀rọ dé? nígbà kan tí a ń lo ẹ̀rọ odó Odó. àwa odó bàbá tí ń wà báyìí àmọ́ dà sí Inú odó. àwa mú ọmọ odó A fi máa gùn. a fi máa gùn tó bá kúnná a kò ní sí tó kúnná àwa dà sí ẹ̀. Ṣùgbọ́n bí a ṣe ń fodó gùn yẹn, ṣé kò ní pa lára àti kò ní pa inú èkùrọ́ inú rẹ̀? kọ́dọ̀ ẹ̀kọ́ inú rẹ̀ kan kò ní pa. Kò ní pa. So yọkàn wá kíní ara ẹ̀yìn ara rẹ̀. ara rẹ̀ yóò wò kú òdò. Ẹ ṣé màmá. So lẹ́yìn ìgbà ok, a máa lọ sọ́dọ̀ àwọn níbi ẹ̀rọ ní ìsìn. A kí wa káàbọ̀ padà. Ẹ káàbọ̀. Lẹ́yìn tí a ti wo àwọn fọ́nrán bí a ti ṣe ń ṣèpo, tá a bá ti kó wá láti oko, tá a ti sá ẹ̀yìn, tá a ti kó wá láti oko, Tá a ti sá, tá a ti sè é, tó ti jiná dáadáa. bó ti jù láti gẹ́gẹ́ bá ti rí un. Kó tó wá di pé a kò lọ sí ẹnu ẹ̀rọ láti lọ lọ̀, ẹ jẹ́ ká lu àwọn èèyàn kan ní ọ̀gọ́ ẹnu. Àwọn oníṣàlàyé máa ń yòǹbo àwọn tí wọ́n ti ṣe onígbọ̀wọ́ ètò tòní. Pàápàá jùlọ ẹni tó ṣe onígbọ̀wọ́ ètò tòní, ẹ̀gbọ́n wa, arákùnrin wa Táíwò Fèyísípò láti ìlú Holland. Àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò tòní tí ń wá sí ojú ìwòran wa. Ọlọ́run sì máa ràn wọ́n lọ́wọ́. Tẹ̀yìn síwájú. Àmín. Bákan náà lábẹ́ bẹ́ẹ̀ ni a fẹ́ mọ rírì àwọn tí Ọlọ́run ti lò fún arákùnrin wa Ọládòṣù Bíọ́dún Àìsáyà ní ọ̀sẹ̀ tí a lò tán yìí, tí a fi kégbàjarè sí wa pé wọ́n ní ìdíwọ́ nínú ètò ẹ̀kọ́ wọn, tí àwọn Ọlọ́run ti lò àwọn kan láti fi owó ránṣẹ́ sí wọn láti tẹ̀síwájú. Ẹ gbàdúrà pé ibikíbi tí gbogbo àwọn ọmọ yín náà wà, aláàánú ò ní jìnnà sí wọn. Àmín. Àwọn ọmọ yín náà rà láàánú. Bákan náà la ń kí màmá wa tí wọ́n tún fi owó ránṣẹ́ sí arábìnrin wa Gbadéró Abọ́sẹ̀dé tí wọ́n ṣe ìjàmbá iná ní ọdún 2020, tí wọ́n fi lọ́sẹ̀ tó lọ náà ni wọ́n rán wa sí wọn àti jíṣẹ́ yín. Ẹ ṣé. Àní fi irú ẹ̀gbá o. Àwọn náà ní sí kòńgẹ́ ná. Lábẹ́ bẹ́ẹ̀ náà ni àwa ó yẹ ká kí àwọn torí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní ìlú Fìdítì lánàá. Bẹ́ẹ̀ ìjọ Àlàáfíà Olúwa Baptist Church.
àwọn díákónì tuntun lọ́kùnrin àti lóbìnrin láti bí 52 years kọ́ wọ́n ní irú rẹ̀ tó ti wáyé kẹ́. bẹ́ẹ̀ mo ti ẹ̀ tí ì bí mi rárá. ìjọ lóòótọ́ tó ò parọ́. ìtumọ̀ tá à ń sọ ni wípé ó ti tó bí 50 ọdún ó lé sẹ́yìn tí wọ́n ti jẹ oyè díákónì nínú ìjọ àlàáfíà Olúwa Baptist Ọlọ́run tó Church. jẹ́ kí omi ò wáyé nínú ìjọ yẹn ní àná. Àtòrí náà lábẹ́ bẹ́ẹ̀ á kí àwọn díákónì tuntun lọ́kùnrin lóbìnrin pé ẹ kú oríire. a sì kí àlùfáà àjọ náà Reverend Dr. Ayọ̀ Aláyẹ̀dé àti ìyàwó wọn. ẹ kú àṣeyẹ àti ìjọ lápapọ̀ a kí yín ẹ kú oríire. Ọlọ́run mọ̀ tẹ ìjọ rẹ̀ síwájú. Àmín. Ní báyìí a wà lọ láti wo bí a ti ṣe tán bí wọ́n ṣe lọ lẹ́nu ẹ̀rọ tí yóò ṣètò tẹ̀síwájú torí pé àlọ́pọ̀ lálá fẹ́ mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti sọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ dákun ṣé epo ń jáde ní kankan ní epo náà sọ̀rọ̀ epo lélẹ̀ náà epo lélẹ̀ náà ibi àyè tí ò ní. ní kálá ló ti ẹ̀kọ́ epo ọmọ jáde náà àti èkùrọ́ tẹ bá ti sọ̀tàn lọ́ máa gbàgbà bí á lè ẹ̀sùn wọn ṣiṣẹ́. àgbà lánàá tá a lọ látàná àti já kó láàárọ̀ àti dà sórí iná so àti finá sí ó ti wá jiná òun la gbọ́n sí bíbá yìí. so ilé gangan ni epo pupa. epo pupa gangan. epo pupa gangan lélẹ̀. so ẹ wá tó fẹ́ gbọ́n sí inú kiri ìgbóyà tó wọ́n gbọ́n lẹ́yìn eléyìí. wọ́n á fẹ́ lọ tún dín bó ṣe wà yìí. ẹ tún tún dín èdè. á tún dín kó lè bá a jiná torí ẹnu lè fẹ́ gé sílé di next year. so kò sí ní mọ̀ ọ̀rùn òun bàjẹ́ so bó ṣe wà yìí omi sì wà lára rẹ̀. omi tó wà lára rẹ̀ bó ṣe rí. omi wà bẹ́ẹ̀ so á wà gbé. ó tó wákàtí mélòó tí ẹ fi ṣe lórí nígbà tí ẹ kó ní ẹnu ẹ̀rọ. ó tó bí wákàtí méjì. wákàtí méjì. so ìgbà tí ẹ sì kókó lẹ́nu ẹ̀rọ ẹ ti ọkọ̀ fi sílẹ̀ fún ọjọ́ kan náà. láti àná. ìgbà tó wá dòní ẹ ti wá tún sí lórí iná tí ẹ tún wá tún fẹ́ tún sí náà padà ọ tún fẹ́ tún dín bẹ̀ yẹn. ẹ ṣe mà. díẹ̀ wà nísàlẹ̀ tí ẹ ti pé dọ̀tí díẹ̀ wà nísàlẹ̀ yẹn tó tá a bá ti wá dín àwọn ìdọ̀tí yóò wá wá sókè á wà já tó á fi wá gbọ̀n yóò wá di epo pupa. ok nígbà tí a bá ṣe yẹn tán bó gbogbo wa ti ń rí ìkẹtẹ tá a bá fi máa ń jẹ èso tá a fi máa ń jẹ èso. so ètò kù nílẹ̀ òní ìdọ̀tí ni òun bó ṣe wà yìí ṣùgbọ́n kó tó di wípé a ṣètò kó tó jiná tó báyìí a ti wá já díẹ̀ kúrò láàrin rẹ̀ nígbà tó bá ti ń jiná kí gbogbo ìdọ̀tí yẹn tó jiná tán mọ́ là so a ti wá já tààrin yẹn tó sì ṣe dáadáa yẹn á já síbi kan so yẹn láwà á padà dín. so lẹ́yìn tẹ́ bá ti wá gbọ́n epo yìí sínú ilé ìbáyìí ìgbà tẹ́ ti dín tán tẹ́ ti gbọ́n sí ìgbà yìí so ilé gangan lè epo tí àwọn ẹ̀tẹ́ ń tà fún àwọn èèyàn. lẹ́ẹ̀kan sí màmá wa ẹ dákun kí ni ohun táwọn wò nínú ike yìí. ìta fún máa ń ṣe ìkẹ̀tẹ̀ lélẹ̀ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa báwo la ṣe ń ṣe ìkẹ̀tẹ̀ lára epo. tá a bá ti yọ epo tán so ìdọ̀tí tó máa wà nísàlẹ̀ epo yẹn òun leléyìí. òun leléyìí so ìkẹ̀tẹ̀ ń relé. nílá wà gbé kaná á wà dín tí ó jiná dáadáa. fún àwọn ẹlẹgbẹ́ wa míì tí ò mọ̀ tún mọ ìkẹ̀tẹ̀ ẹ dákun kí là ń fi ìkẹ̀tẹ̀ ṣe. bó ṣe wà yẹn téèyàn bá fẹ́ fi ata díndín jẹ ṣu ìyẹn lè fi jẹ ṣu. so ìkẹ̀tẹ̀ ṣe é jẹ ṣu ó ṣe é jẹ ṣu ó ṣe é jẹ kókò. a kí wa káàbọ̀ padà Délé orí ibi tí yàrá ní fọ́ kan ìkẹ̀tẹ̀ orí ibi tí ń já sí sọ́sọ́. tá a bá lọ oko wa lọ́nà Mọ́túndé a ti kó èsúrú yẹn sábẹ́ ara igi. tápá kéṣù lọ lóde ní nǹkan bá ṣe. ọmọ ń dùn jẹ ṣu ó sì máa ń dùn jẹ ṣu èsúrú yẹn a ti kó sí ara igi. ìbájó wálé lóde ní. tó gbọ́ àdúpẹ́ Ọlọ́run bí a ti ń ṣe epo pupa nílẹ̀ Yorùbá náà ni a ti mú wá sí ojúwo wa àti rí i lábẹ́ bẹ́ẹ̀ la kí àwọn ọlọ́jọ́ bíi ti ọ̀sẹ̀ tí a lò tán yìí ẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ kí náà ni wọ́n ṣe ọjọ́ ìbí wọn ní ọjọ́ 10 nínú oṣù yìí Délé ta ni mò ń perí
Adéolú Fẹ́rànmi Adépégbà òun náà ni ó ṣe ọjọ́ ìbí ní ọjọ́ 10 nínú oṣù yìí. Ẹni èkejì tí a tún dárúkọ ọjọ́ kọkànlá àwọn wọn nínú oṣù tàwa yìí náà lọ́nà ọ̀sẹ̀ yìí tàbí sẹ́yìn Mr. Taiwo Oyèdélé. Bákan náà ní ọjọ́ 12 ìyẹn òní gangan àwọn méjì náà ni wọ́n tún sọjọ́ ìbí lọ́wọ́ tàbí bá a ti kúrò lórí ètò báyìí ilé wọn lẹ́yìn wọ́n mọ̀ retí wa dé ẹ̀dẹ̀ wọn tó kún ti ẹ̀dá náà kún òfẹ́ wọ́n tètè fi wọ́n tètè kó rẹ̀ sí dé náà kí a tó dé. ẹni tá a pè rí lónìí náà ni nọ́ọ̀sì Oyèwọlé Georgina àwọn ni wọ́n ṣe ọjọ́ ìbí ní òní. Bákan náà ẹnì kejì ni Oyèkúnlé Matthew lónìí náà lọ́jọ́ ìbí tiwọn náà. Akínyìn ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé àti ní ayé yìí. Ní àtàrí ilé náà làwa ń kí bàbá wa Alhaji Adésánní Omítẹ́rù kú palẹ̀mọ́ àti ìmúra sílẹ̀ ọjọ́ ìbí wọn tí ó wáyé ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tí ń bọ̀ àkẹ́sí ọ̀sẹ̀ tá a wà yìí ò kí sọ̀lá o Monday ọjọ́ 9 ní ọjọ́ ìbí bàbá ní 20 nínú oṣù kẹfà ní àbí bàbá. Ní àtàrí ilé tá a bá kèsí a rí pé bàbá yìí ti ṣe gudugudu méje àti àyà mẹ́fà nípasẹ̀ wọn ní púpọ̀ microfinance tó fi wọ ìlú Fìdítì. Ọ̀ṣọ̀ọ̀ṣù ni wọ́n fún àwọn opó àwọn arúgbó pàápàá jùlọ àwọn arúgbó ni wọ́n fún àwọn arúgbó bí 40 ní owó oṣù títí tí wọ́n èkú sí ni wọ́n fún wọn. Bàbá yìí kan náà ni wọ́n tó wá ṣe iná ìtànsán òòrùn láti ọjà ọba títí dé mọ́sálásí ojú kóòtù. Bákan náà ni wọ́n tó gbé òdúró mẹ́ níbi ọjà Baálẹ̀ ó wà ńbẹ̀ láti bẹ̀rẹ̀ bí ọjà Baálẹ̀ ti bẹ̀rẹ̀ ẹnu ọ̀nà láti yà wọlé títí dé ilé ìṣègùn General Hospital. Bẹ́ẹ̀ ni ó wà ńbẹ̀. Ó tún bẹ láàfin kágbé onífìdítì lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ inú ti dọ̀dọ̀ tiwa náà nítorí wọ́n ti rọra àwa náà padà joyè ládùúgbò tiwa náà. Kò tí dọ̀dọ̀ tiwa náà lówó náà. Kò tí dọ̀dọ̀ tiwa. Ó gba ọnú owó dé kọjá láti rí yóò mọ̀ rí lọ́dọ̀ kan. A rí bí bàbá ọ̀tà kò tí ì mọ̀ rí náà. Ọmọ àtó débẹ̀ gbogbo yóò dọ̀dọ̀ tiwa náà. Gbàgbọ́ bẹ́ẹ̀ kò lè débẹ̀ lẹ́ẹ̀kan àìsọ̀rọ̀ yọ̀rọ̀. Àwọn bá dá wa tẹ̀tí lọ́dọ̀ alága ọ̀dọ́ ó ti mọ ẹni tí ó ti mọ bí tí à ń sọ. Bákan náà bàbá yìí kò wò dá ọdún bẹ́ẹ̀ o. Tẹ bá tó dé yànnà ìwà rẹ títí dé pọ̀ pẹ́ tà ń sọ̀rọ̀ rẹ gbogbo bẹ́ẹ̀ náà ní ẹ̀tọ́sọ́rùn yìí. Bẹ́ẹ̀ bá tó wá dé ilé Balógun lẹ́gbẹ̀ẹ́ arákùnrin gẹ̀rẹ́gẹ̀rẹ́ níbi ilé bàbá ọ́fíìsì bàbá Aláwálé ẹ̀tùn rí náà tó lọ sàá sí tó ìdílé. Bẹ́ẹ̀ bá tó wá dá gbolé àgbọ̀ngbọ̀n gbogbo ọbẹ̀ náà àṣà náà ìtàn sọ́run yìí náà ni. Tí mo sì mọ̀ pé àwọn kan náà tó ti ń pinnu irú nǹkan tí bàbá yìí ṣe pé ní wọ́n bá tún bàbá tó wọ́n ṣeré àwọn náà tó ń ìpèníjà lọ́jọ́ fún àwọn àwọn tó ní ìjẹ́ ti ní lọ́kàn táwọn náà ti ń rò ó tẹ́lẹ̀ ṣùgbọ́n pé àwọn ti rí tí bàbá ti síwájú báyìí. Ẹ sì mọ̀ pé bàbá kínní náà ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Alhaji Wasiu Ali bẹ́ẹ̀ ni àwọn náà ṣe fúnra ṣẹlẹ̀ ní ojú òpópónà tó lọ sọ́nà ẹgbẹ́jọdá yẹn wọ́n ṣe síbẹ̀ ládàbàtú ni wọ́n ṣe ìtànsọ́rùn síbẹ̀ tó èdè Yànàwárí. A mọ̀ páwọn kan náà ti máa lérò rẹ̀ nínú báyìí àṣọlọ́wọ̀n káwọn náà mú ìdàgbàsókè tó yẹ yóò jẹ́ ọ̀rọ̀ iná ìtànsọ́rùn kí wọ́n gbé nǹkan míì wá sílùú Fìdítì. Bẹ́ẹ̀ ni so kí ìtẹ̀síwájú ó lè mọ ara wọn lọ́wọ́ ó lè mọ kí gbogbo rẹ̀ ó lè dàbí aṣẹ́fẹ́. Adúkí yín àdúgbò lọ́gbọ̀ ẹnu ẹ kò palẹ̀ mọ́ ọjọ́ bíbí yín bàbá Adésánní Omítẹ́rù èmi yóò ṣe ọ̀pọ̀lọpọ̀. Látàrí bẹ́ẹ̀ ni ṣé Yorùbá sì bọ̀ wọ́n ní yẹniyẹni kẹ́ni ṣe mí bù fún mi bù fún ọ lódò ní àkèrè ń gbé. Eléyìí náà ló fà á tí ẹgbẹ́ ọ̀dọ́ Fìdítì táwọn náà fi wá wò pé bàbá tó ṣe nǹkan mèremère bí eléyìí tí wọ́n sì ń palẹ̀ mọ́ ọjọ́ bí àwa náà gbọ́dọ̀ ní nǹkan táwa náà ó ṣe láàbẹ̀ tí ìyẹn pé amọ̀rírì tí bàbá yìí tí wọ́n ṣe fún wa. Ní ẹgbẹ́ ọ̀dọ́ Fìdítì náà ti wá pinnu rẹ̀ láti gbá bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́. Mo ń tẹ́lá dípò lórí ètò lónìí. Mo ti sọ fún alága èmi ni mo ṣe nígbà èmi ní sáíkà máa lọ tírèdì ní ìlú òdìkejì lọ́nà títí lọ tírèdì lọ gbáradì ìlú. Kẹ́ni náà àwọn tí ń gbá bọ́ọ̀lù lágbo lórí tẹlifíṣàn náà. Irú wa àwa lè mú goli a lè mú goli mo ṣe wà ní mo lè mú goli àbí ilé. Ok mo lè mú ilé gbogbo ẹ̀ láyé èmi náà gbà bọ́ọ̀lù. Èmi náà lọ́wọ́ ti parí ètò èmi náà lọ gbáradì nù. Ní ọjọ́ bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́ táwa ń wí yìí ní ọjọ́ 21 nínú oṣù táwa yìí
ni yóò wáyé 30th of June ní ìtọ́pọ́sí ọjọ́ Àlàmísì ní aago 3 ọ̀sán láàrin àwọn national executive youth àti àwọn quarters coordinator mẹ́wẹ̀ẹ̀wá ti wáyé ní aago 3 ọ̀sán ni yóò ti wáyé ní pápá ìṣeré Fìdítì Grammar School ni yóò ti wáyé lọ́jọ́ náà. Bí o bá tún wá di ọjọ́ kejì ọjọ́ Thursday lọ́jọ́ táwọn ìbọn sí o bí o bá tún wá di ọjọ́ Friday tó tẹ̀lé tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù keje ni a wá sí ìtẹ̀sọ́rùn táwọn sọ̀rọ̀ pa rẹ̀ yìí. A fi hàn sílé. Wọ́n ti mọ̀ pé bàbá Aláàfin náà wọ́n ti mọ̀ gbáradì onífìdítì ti ilẹ̀ Fìdítì torí pé oríire wọn ni bàbá yìí lórí yọpọ̀. Àwọn olóríire tó pọ̀ lórí yọpọ̀. Bí wọ́n ṣe jẹ ọba tábà ìkéde báyìí gbogbo àwọn ìdàgbàsókè ọkàn wọlé làwọn padà bọ́sílẹ̀ yẹn wọlé wọ́n wọlé a sì gbàdúrà pé ilẹ̀kùn ìdàgbàsókè tó ti sí ní Fìdítì lọ́jọ́ kìíní inú oṣù keje ni a sì iná mọ̀nàmọ́ná náà ìtàsọ́rùn ẹ̀ṣẹ̀ oúnjẹ tí a sọ̀rọ̀ ń parẹ̀ yìí láàṣì lẹ́yìn tá a bá sì tẹ́ láago 11 àárọ̀ a kọjá sí mọ́ṣáláṣí Jímọ̀ láti kí Jímọ̀ nígbà bá kí Jímọ̀ tán a wà pàdé ní bàbá. Bẹ́ẹ̀ bá rí mi ní Jímọ̀ àwọn kan wá máa ń kí Jímọ̀ ní bọ̀ tí Jímọ̀ wá máa ń kí èmi gbà. Wọ́n dúró kí Jímọ̀ wá kí ọ àwọn lọ kí àwọn olè tẹ̀lé bàbá dé àwọn dúró lé àwọn àjíṣẹ́ fọ ogun tí ó bá ṣẹlẹ̀ ní ọ̀hún ìròyìn dá kí àwọn ọmọ mòròyìn wálé. Ẹ ṣeun. Ẹ má sì gbàgbé o lórí Facebook wa lórí YouTube wa lórí Instagram wa ẹ dákun arọ̀ yìí ni ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment like rẹ̀ náà ni ẹ máa bá wa share rẹ̀ ẹ bá wa subscribe kí ẹ ti pẹ́ fowó subscribe ẹ tẹ subscribe button tó wà níbẹ̀ so gbogbo àwọn tá a máa ń gbé sórí afẹ́fẹ́ ẹ mọ̀ rí tá a bá ti ń gbé síbẹ̀ gbogbo àsìkò tá a bá ń gbé síbẹ̀ tẹ́ bá ti tan dátà yín gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí ẹ sì máa tẹ̀lé wa ẹ ṣeun. Yóò tó di ọjọ́ mẹ́jọ láṣẹ Èdùà a tún pàdé lórí ètò yín ètò wa ni ní ilẹ̀ Yorùbá ọ̀rẹ́ mi ti gbé nǹkan ẹnu kò lè tẹ̀lé mi ó dà bẹ́ẹ̀ gbọ́ tẹ́mi rẹ̀ sí ní ilẹ̀ Yorùbá náà ni ètò ní ní ilẹ̀ Yorùbá yóò tó jẹ́ mẹ́jọ láṣẹ Èdùà orúkọ mi ò yí padà Joseph Akínwálé ọmọ ògbódò kan ni mí. Orúkọ tèmi Olúbámidélé Ṣínà Fantastic ọmọ àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan ò ní olùsílọ ń tá bá nílẹ̀ àjọsàjọjẹ ọmọ ọ̀lẹ́jogún bànújẹ́ ó rò pé ogún bá bá àwọn àbí ogún fádà àwọn lòún jẹ́ olùsílọ ọmọ ọ̀lẹ́ òsè bátan ó tó dọjọ́ mẹ́jọ. Bí ti dátà wá ní wọn jọ sí ọmọ ìyá rẹ̀ nìkan ní ó bá ní dátà fẹ́ sí. Máa ṣí ààrẹ ìyàwó nìkan ni lè ṣí àwọn mo lè ṣí àdáta 200 megabyte wà nbẹ ẹ mọ fún bí aago mélòó 200 ló fi tán àti ti parí ètò tí 200 ló fi tán. so owó tó bá ń èyí kò ní ọjọ́ láṣẹ Èdùà àwọn èyí láàmú bá ẹ ṣe.